ìṣẹ́jú àáyá ní ìròyìn. ìròyìn ní ìṣẹ́jú àáyá. ìkànnì Jígí alára 24. ó tún ti yá òwe jájọgbọ́. lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. ìròyìn ní ìṣẹ́jú àáyá. ẹ kú ojúmọ́ o, ẹ sì kú dédé àsìkò yìí. ìròyìn ní ìṣẹ́jú àáyá la mú wá sí ti gbọ̀yìn láti ìkànnì Jígí alára. orúkọ tèmi ni Agnes Olúwatósìn. igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Kashim Shettima àti igbákejì akọ̀wé orílẹ̀-èdè Amẹ́ríkà Kurt Campbell pàdé ní Àbújá lọ́jọ́ Ìṣẹ́gun láti jíròrò lórí àwọn nǹkan tí yóò ṣe orílẹ̀-èdè méjèèjì láǹfààní. Ìjọba àpapọ̀ ti ṣe àfikún sí owó oṣù òṣìṣẹ́ ìjọba pẹ̀lú ìdá 15 àti ìdá 15 gẹ́gẹ́ bí ìpele 6 àpapọ̀ owó oṣù èyí tí ó yàtọ̀ sí ìdúnàdúrà tó ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí owó oṣù tó kéré jù pẹ̀lú ìjọba àpapọ̀ àti ẹgbẹ́ àwọn òṣìṣẹ́. Ọ̀gágun ọmọ orílẹ̀-èdè Nàìjíríà Charles Johnson ní ààrẹ orílẹ̀-èdè Liberia Joseph Boakai ti yàn lọ́jọ́ Ajé gẹ́gẹ́ bí olùdarí ẹ̀ṣọ́ ààbò orílẹ̀-èdè náà. Àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wá ọ̀nà láti ṣàfihàn ọ̀dọ́mọbìnrin kan tí ó sọ̀rọ̀ dáadáa nípa àìní epo níbi 30 ọdún sẹ́yìn nínú ìtàn kan lórí ẹ̀rọ amóhùnmáwòrán. Àwọn arìnrìn-àjò ní ìlú Àbújá àti àwọn ìlú mìíràn káàkiri orílẹ̀-èdè Nàìjíríà ti koro ojú sí ọ̀wọ́n gógó owó ìrìnnà látàrí àìsí epo rọ̀bì. Àjọ tó ń rí sí ìbáraẹnisọ̀rọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà NCC àti olùforúkọsílẹ̀ fún àjọ JAMB ń sọ̀rọ̀ lórí ìpèsè káàdì síìmù àkànṣe fún àwọn akẹ́kọ̀ọ́. Ààrẹ ẹgbẹ́ ìṣòwò ọ̀gbẹ́ni Festus Osifo sọ pé àwọn òṣìṣẹ́ ìṣètò gbé ọ̀pọ̀lọpọ̀ nǹkan yẹ̀wò kí wọ́n tó fi orí owó oṣù tó kéré jù tì sí 615,000 naira. Gómìnà ìpínlẹ̀ Benue Hyacinth Alia ti sọ pé ìjọba ìpínlẹ̀ náà yóò ṣe ìfilọ́lẹ̀ aṣọ ẹgbẹ́jọdá tirẹ̀ tuntun fún àwọn ẹ̀ṣọ́ ààbò kí oṣù karùn-ún ọdún 2024 tó parí. Kọmíṣánná ọlọ́pàá tí wọ́n ṣẹ̀ṣẹ̀ rán lọ sí ìpínlẹ̀ Benue ọ̀gbẹ́ni Yabanet Steve Hassan sọ ní alẹ́ ọjọ́ Ìṣẹ́gun pé wọ́n ti fi ọ̀gbẹ́ni Uchenna Mojeku tí ń ṣe ajàfẹ́tọ̀ọ́ aráàlú àti akọ̀wé Global Integrity Crusade Network sí àhámọ́. Ìgbìmọ̀ gbogbogbò ti ilé-iṣẹ́ tí kìí ṣe ti ìjọba ẹ̀ka ìpínlẹ̀ Taraba àti Civil Society Organization ti orílẹ̀-èdè Nàìjíríà ti fi ẹ̀hónú wọn hàn sí ìgbé ayé tó le èyí tó ń báni lọ́kàn jẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀kan lára àwọn olùgbé ìpínlẹ̀ Enugu ọ̀gbẹ́ni Nnamdi Odo ti rawọ́ ẹ̀bẹ̀ sí gómìnà ìpínlẹ̀ Enugu ìyẹn Dr. Peter Mbah láti tètè dá sí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí ọ̀dọ́mọbìnrin nọ́ọ̀sì kan tí àwọn eégún fi ìyà jẹ. Àjọ tó ń ṣàkóso oògùn olóró ní orílẹ̀-èdè Amẹ́ríkà ti ń gbèrò láti ṣe àtúnṣe sí èrò wọn lórí oògùn olóró pé kìí ṣe oògùn tó léwu púpọ̀. Ìdí tí báńkì àpapọ̀ fi fòfin de ìforúkọsílẹ̀ oníbàárà tuntun fún àwọn ilé ìpamọ́ Opay, Kuda, Palmpay àti Moneypoint ní láti ṣe ìwádìí kí wọ́n sì fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn kan kò máa lo báńkì wọ̀nyí láti ṣe owó ìlú ọkùnrin. Olórin ẹ̀mí arábìnrin Akíntìbù Yétúndé sọ pé inú ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ ni òun ti gba ìpè orin ẹ̀mí ní kíkọ. Alex Oyin tí ń ṣe ọ̀gá àgbà Educare ìkànnì ẹ̀kọ́ ìmọ̀ ẹ̀rọ ti ṣàlàyé bí ìkànnì rẹ̀ ṣe jẹ́ kí àwọn akẹ́kọ̀ọ́ tó ṣe ìdánwò JAMB gba 200 máàkì àti jù bẹ́ẹ̀ lọ nínú ìdánwò tí wọ́n ṣẹ̀ṣẹ̀ parí ní ọdún 2024. Ọkùnrin kan ní ìpínlẹ̀ Èkìtì tí wọ́n mọ̀ sí Amusa Lasisi ti ṣàfihàn ìdí tí ó fi wù ú láti kọ́ àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga ní maths àti science lọ́fẹ̀ẹ́ ní ilé ẹ̀kọ́ ìjọba Tunga Low Cost
ní ìlú Minna tí ń ṣe olú ìlú ìpínlẹ̀ Niger. Akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga ti àwọn ọmọ ogun ojú omi ti orílẹ̀-èdè Nàìjíríà ní ìjọba ìbílẹ̀ Ose ìpínlẹ̀ Ondo Jethro Onose tí wọ́n jí gbé lọ ní òpin ọ̀sẹ̀ tó kọjá ti gba òmìnira padà. Gómìnà ìpínlẹ̀ Plateau Barrister Caleb Mutfwang ti ṣàfihàn àwọn ọkọ̀ akérò ìgbàlódé 22 tí yóò máa rìn lójú pópónà Jos sí Àbújá. Ìjọba ìpínlẹ̀ Kwara ti gbé àlàáfíà àwọn adájọ́ ilé-ẹjọ́ ìpínlẹ̀ náà sí ìpele tó ga sí i lónìí àyájọ́ ọjọ́ àwọn òṣìṣẹ́ bí gómìnà Abdulrahman Abdulrazak ṣe gbé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Toyota Jeep 11 fún àwọn adájọ́ náà. Ìfúnṣẹ́jọ́ àyàtọ̀ ní òní jù báyìí lọ lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ní Agnes Olúwatósìn ẹ̀ máa yáṣẹ́. Ní ìṣẹ́jú àáyá ní ìròyìn. Ìròyìn ní ìṣẹ́jú àáyá. Ìkànnì Jígí alára 24. Ó tún ti yá òun ẹja jọgbọ́. Lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. Ìròyìn ní ìṣẹ́jú